Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Mo kàn fẹ́ ká bára wa sọ̀rọ̀ kékeré kan ni. Ìwọ tó jẹ́ ọ̀gá ilé iṣẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Irú ọ̀gá wo ni ìwọ? Ṣé ọ̀gá tó máa ń gbèrò kí ọmọọṣẹ́ òun gòkè ni? Àbí ọ̀gá tí ó máa ń wò pé ọmọọṣẹ́ mi ò gbọ́dọ̀ tó mi? Àbí ọ̀gá tó jẹ́ pé ó máa ń tọ́jú ọmọọṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ bíbí inú ẹ̀ ni? Àwọn ọ̀gá kan wà tó jẹ́ wípé wọn ò gbèrò rere fún ọmọọṣẹ́ wọn. Wọ́n á lò wọ́n á pẹ́ títí. Ìgbà tó yẹ káwọn ọmọ yẹn ṣe graduation, wọ́n á kó bíìlì owó tó pọ̀ táwọn ọmọ yẹn ò lè rí san, tí wọ́n lè rí kó wá. Tó yẹ pé ọmọ yẹn á tún máa sìn wọ́n, á wà lábẹ́ wọn, á máa sìn wọ́n, á pẹ́. Àwọn ẹgbẹ́ ẹ̀ á ti lọ, wọ́n á ti graduate, wọ́n á ti máa ṣe nǹkan rẹ̀. Gbogbo nǹkan mo wá. Nǹkan tó bá dẹ̀ sanwó ẹ̀ ní ṣe. Tó bá kó fíìmù fún ibi irú industry tí wọ́n á sìn. Àwọn ọ̀gá kan wà tó bá kó fíìmù fún wọn, ọmọ yẹn ò ní ríṣẹ́ yẹn yà rárá. Tí mi bá dẹ̀ rí yà, nǹkan tọ́jọ́ sọ kọ́ lọ́ máa ṣe fún. Wọ́n á lò títí gbogbo nǹkan tí wọ́n ẹ̀ mú wá ni. Àwọn ọ̀gá kan dẹ̀ tún wà tó yẹ pé onínúure ni wọ́n. Wọ́n máa ń ṣe nǹkan tí ọmọọṣẹ́ wọn bá fẹ́, wọ́n máa ń tọ́ wọn sọ́nà. Gbogbo ibi tó yẹ kó mú wọn dé, wọ́n máa mú wọn débẹ̀ lọ́tùn lósì tí kò sí yọnu. Àwọn ọ̀gá kan wà, àwọn ọ̀gá tí mo fẹ́ràn jù nìyẹn. Ọlọ́run ọba á bá mi wà pẹ̀lú wọn. ATM là ń pe irú ọ̀gá bẹ́ẹ̀. Àwọn ọ̀gá yẹn máa ń tọ́jú ọmọ, wọ́n máa ń tọ́jú ọmọọṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ ni. Wọ́n máa ń la ọ̀nà bó ṣe máa wà successful ní gbogbo nǹkan tó bá ṣe. Mo ní ọ̀gá kan tó jẹ́ pé gbogbo iṣẹ́ tí ọmọọṣẹ́ ń ṣe fún as an apprentice, gbogbo iṣẹ́ tí ọmọọṣẹ́ ń ṣe fún nígbà tó wà lọ́ndà ẹ̀, ó bá pile owó yẹn jọ ni. Ó kàn mọ ọmọọṣẹ́ yẹn débi kan jọ. Ilẹ̀ tí mo rà fún rẹ̀ pẹ̀lú gbogbo àwọn owó yẹn bẹ̀rẹ̀ sí kọ́. Mo ní ọ̀gá kan tí wọ́n ń dáwó sí lọ́wọ́. Nígbà tó owó yẹn pé owó ilẹ̀ ló lọ fi bá rà, tó bẹ̀rẹ̀ sí mọ́nítọ̀ rẹ̀. Torí pé ọmọ kékeré owó tó bá ní àkàrà ló fi ń jẹ. Oríṣiríṣi ọ̀gá ló wà o. Ní industry táwa wà, a ti gbọ́ oríṣiríṣi nípa àwọn ọ̀gá wa. Mo gbọ́ nípa Yínká Quadri. Ó mọ̀ ẹ́ rí o, kò mọ̀ ẹ́ rí o. Tó bá ti recommend ẹ fún wọn wípé ẹni ìdá, wọ́n fi ẹ́ ṣiṣẹ́ lọ ni. Tí ò ṣe ẹnìkan, tí ò ṣe ẹni méjì, tí ò ṣe mẹ́ta, tí ò ṣe mẹ́rin, tí ò ṣe márùn-ún. Gbogbo yẹn náà láti gbọ́ lọ́tùn lósì. Ṣé a máa sọ pé irú ọ̀gá yẹn níbi tó dé ìsìn, wọ́n ṣiṣẹ́ yẹn lẹ̀ fúnra wọn ni? Dọ́là wọ́n ṣe relevant. Ògo Ọmọkúlódò, mo gbọ́ interview kan tí Àìná Gold ṣe. Wọ́n ní Ògògó Ọmọkúlódò ó láti pè wọ́n, ó fi wọ́n ṣe lead iṣẹ́. Ó yẹ bá mi gbá àwọn méjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ẹ wo Ògògó, ẹ wà Àìná Gold. Wọ́n jọ ga bákan náà ni. Wọ́n jọ fine bákan náà ni. Kí ló dé tí ọ̀gá Ògògó wò wípé tí n bá gbé ẹni wọn ò ní pè mí mọ́, òun náà máa pè? Ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan tó ní káàkù wáyé wá ṣe, ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọ̀gá Bello àgbọ̀ tiwọn náà tipẹ́ káwá tiẹ̀ tó lálàpá fẹ́ join industry. Wọ́n náà máa ń fi agbada ṣe oúnjẹ sílé lọ́tùn lósì. Gbogbo àwọn tó bá wá ìrànlọ́wọ́ wá síbẹ̀, wọ́n máa rí àánú gbà. Ṣùgbọ́n irú ọ̀gá bẹ́ẹ̀ ló yẹ ká jẹ́ o. Torí àwọn ọ̀gá kan wà, ọlọ́mọ ayé kíyàn ṣíyàn, ọlọ́mọ ayé kíyàn ṣíyàn o. Àwọn ọ̀gá ATM dẹ̀ rí, tó bá ti ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe, wọ́n á tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ wọn. Wọ́n á wá ṣe gbogbo nǹkan yẹn, wọ́n á mú. Wọ́n á fi ẹ́ lé ọ̀nà tí wọ́n náà tínú wọn náà máa dùn. Irú àwọn ọ̀gá tá à ń sọ yìí, ara wọn náà máa ń ṣe lẹ̀ fún. Nítorí gbogbo ìgbà tó bá dàgbàdàgbà tó darúgbó tó bá lọ, orúkọ wọn máa ṣínà fún àwọn ọmọ wọn ni. Àti gbọ́ oríṣiríṣi tí ọmọ lọ fún interview, gbọ́dọ̀ yìí débẹ̀ báyìí, kí lórúkọ ẹ ló dárúkọ ẹ nìyẹn. Ṣé ẹni báyìí ṣe lọ ga gbogbo iléeṣẹ́ tó pọ̀ ó dìde lórí ìdúró ni? O ṣe interview kankan, o ti ríṣẹ́, a dẹ̀ ti rí ìdàkejì irú ẹ̀. Lọ́dí ọmọ ta ni ọmọ ní báyìí pẹ̀lú gbogbo qualifications ẹ̀ bóyá dáa tó, wọ́n ní kó máa lọ lé ní o. A ti sọ̀rọ̀ ga ẹ̀yin ọmọọṣẹ́ ẹ̀sùn mọ́ mi bí.
irú ọmọọṣẹ́ wo gọ́gọ́ ni wọ́n. Ṣọmọ tó ń fẹ́ eré fún ọ̀gá ẹ̀ ni, àbọ̀mọ tó jẹ́ pé tó bá ti dé ọ̀dọ̀ ọ̀gá bóyá máa fi ọ̀gá ẹ̀ ṣe àtẹ̀gùn lọ síbòmíì ló máa fẹ́, àbí ATM àwọn ọmọọṣẹ́ tó tún dáa tún nìyẹn, tó jẹ́ pé gbogbo nǹkan tọ́gá bá fẹ́ ṣe wọ́n máa ràn lọ́wọ́ ní gbogbo ọ̀nà. Àwọn ọmọọṣẹ́ kan wà kò sí wọn tó kọ́ wọn pẹ̀lú ọ̀gá o, tó bá ti débẹ̀ báyìí bóyá máa tẹ ọ̀gá wọn mọ́lẹ̀ bóyá máa jẹ ọ̀gá wọn lẹ́sẹ̀ ló máa lé kiri, wọn ò ní gbọ́ràn sọ́gà lẹ́nu. Àwọn náà máa kó àwọn ọmọọṣẹ́ tó ń jọ wà láyìíká ọ̀gá tó máa kọ́ sọ́gà. Kò sẹ́ni tó ń wà tí ò lálébù o, kò sẹ́ni tó perfect. Gbogbo àṣìṣe ọ̀gá náà máa tọ́ka sí ẹ̀rí kọ́gà wá ṣe báyìí, ẹ̀rí kọ́gà wá ṣe báyìí, ẹ̀rí kọ́gà wá ṣe báyìí. Irú ẹ̀ kò dáa tí ọ̀gá bá tiẹ̀ wá lọ ní àṣírí kan àbí méjì sí ọwọ́ orú èèyàn bẹ́ẹ̀, gbogbo ayé ló máa gbọ́, gbogbo ìlú ló máa mọ̀. Ọmọọṣẹ́ mi dẹ̀ wà gbogbo wọn tọ́gà wọn bá fẹ́ náà máa ṣe, náà máa ń gbẹ̀rí ọ̀gá wọn jẹ́ ní gbogbo bí kọ́mọ̀ yìí pé nǹkan tó sọ yìí ọ̀gá ṣe lóòótọ́, wọ́n á make sure pé àwọn defend ọ̀gá wọn, tó bá dẹ̀ defend ọ̀gá wọn tán wọ́n lè wà bọ́gà ọ̀gá nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí bọ́ máa ṣe dá nìyẹn. Àwọn ọmọọṣẹ́ kan dẹ̀ tún wà gbogbo nǹkan tọ́gà wọn bá ṣe náà máa gbìyànjú láti ran ọ̀gá wọn lọ́wọ́. Owó ni eléyìí ni production báyìí kíní kan báyìí la máa ṣe oríṣiríṣi. Ìmí ìfúnra ẹ̀ ló máa ṣẹ̀dí sọ̀gá kó lè bọ́ ọ̀sùn, ìmí ló máa bọ́gà kíní kan tó bá ti rí nǹkan tó ń wá tán ó fi ọ̀gá yẹn sílẹ̀ ó ń lọ síbòmíì ni. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ wá, ẹ jẹ́ kí á mú wa wù, torí àwọn ọ̀gá mi lóòótọ́ kọ́lọ́run gbà wá lọ́wọ́ wọn ni o. Owó lọ́wọ́ ẹ̀yìn lẹ́ni kó tó lè ṣe nǹkan gidi fún ẹ, kó tó lè ṣe nǹkan fún ẹ àfi kó kọ́kọ́ mówó wá. Tó bá lẹ́jọ́ obìnrin àfi kó wọ yàrá, tó bá ti ṣe nǹkan tó fẹ́ wọn á lé ẹ dànù bí ẹran ni. Wọ́n ti gbàgbé pé ọ̀la ń bọ̀ o. Ẹ jọ̀ọ́ àtọ̀gá àtọmọṣẹ́ ẹ kájọ máa ṣe bí ọmọ ìyá. Tá bá ń ṣe bí ọmọ ìyá ọ̀nà àlà gbogbo kan á dà, ìlú á dà. Ire o. Àbọ̀rọ̀ náà là ń sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòjìdì. Ẹ ṣé gan.